Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم. الحمد لله الذي أنزل على عبد الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. àwa ìsọ̀rí lọ sọ́dọ̀ Ọlọ́run ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ẹ̀gbé. A bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo, ọba olóore ọ̀fẹ́, ọba aládìpẹ̀lẹ̀ ẹ̀san rere. A jẹ́rìí pé kò sẹ́ni tó yẹ ká máa sìn àfi Ọlọ́run ọba kan ṣoṣo yìí, ọba tó dá ayé àtọ̀run àti gbogbo ohun tó wà nínú ẹ̀. Àwa jẹ́rìí pé aṣíwájú ẹ̀dá ànábì wa tí jẹ́ Muhammad, òun ni òjíṣẹ́ ìgbẹ̀yìn tí Ọlọ́run rán wá sáyé, akányìndé gbẹ̀gbọ́n. Òun náà sì ni ẹni tí Ọlọ́run rán gẹ́gẹ́ bí òjíṣẹ́ sí gbogbo àgbáyé. Àwa fi Ọlọ́run a fi bẹ Ọlọ́run, a sì fi ìjọkan rẹ̀ a fi bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò wa lónìí, tẹ́ ń wò àtẹ̀yin tẹ́ ti máa wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà. A bẹ̀ Ọlọ́run kó wà pẹ̀lú yín, kó ṣe àlékún gbígbàdúrà fún yín. Lónìí n tá máa jíròrò lórí náà ni tí gbogbo wa náà mọ̀, tó ń dẹ́rù bà wá, tó ń pa wá láyà, tá à ń wá ọ̀nà àbáyọ lórí rẹ̀. Òun náà ni ọ̀rọ̀ ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà. Mo sì gbé ẹni tó kójú òṣùwọ̀n tí wọ́n dáńtọ́ láti lè fún wa ní ìlànà tààtọ̀ tá a fi kúrò nínú àjàgà yìí. Wọ́n sọ kí ló fà á tá a fi ń rí ìṣòro yìí. Wọ́n sọ kí ló fà á tí gbogbo ìgbésẹ̀ tíjọba ń gbé lórí àtàrà ìlú láti wá egbò dẹ́kun fún nǹkan yìí tí ò fi lọ sí ohun ìgbàgbé. Wọ́n á sọ ntọ́jẹ́ solution tá a lè wá sí tá a fi máa gbé nígbé àlàáfíà. Torí àwọn orílẹ̀-èdè míì náà wà káàkiri àgbáyé tá ń gbégbé àlàáfíà. Kí làwọn ń ṣe sí tiwọn? Àlejò mi pàtàkì lẹ́ni àwọn náà ni Professor wa Hamza Ishola Abdulrahim tó jẹ́ Chief Imam Kwara State University Malete. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullah. Akin káàbọ̀ sórí ètò yìí, Ọlọ́run kó bá san yín lẹ́san olóore. Gbogbo ìgbà tá a bá ti pè yín náà lẹ́ ń dá wa lóhùn, Ọlọ́run máa dẹ́yìn náà lóhùn ìbéèrè yín. Àmín. Ẹni tí ó ń ṣe agbátẹrù ètò wa yìí, àtúnrántí rẹ̀ lórí ètò wa yìí lónìí, ẹ̀mí gúngùn àtàláfíà ara tó kún rẹ́rẹ́ Ọlọ́run bá ṣe fún. Àmín. Kó jẹ́ kí ẹ̀mí rẹ̀ gùn lọ́pọ̀lọpọ̀ ju bó ṣe fẹ́ lọ lórí ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà. Istijaba lórí gbogbo ohun tí ń tọrọ Ọlọ́run kó bá ṣe fún. Kọ́lọ́run kó wọlé àti ẹ̀kọ́ dá wa náà lóhùn béèrè wa. Èyí tó ti dá wa lóhùn Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Àmín. Tó ètò ààbò la gbé wá lónìí. Àní ká béèrè lọ́wọ́ yín pé ètò ààbò kò ní tá a lè sọ̀rọ̀ nípa rẹ̀ nísìn, torí pé àti ẹ̀mọ́ ibi tá a lọ oríṣiríṣi ọ̀nà ni àìsáàbò ń gbà ní fi ń dẹ́rù bà wá láwọn ibi tí nǹkan yẹn ti bá wọn. Ó bá wọn títí ó bá wa ní Kwara níbí, kò wá jẹ́ kẹ́nìbọ̀dì lójú oorun. Kí lẹ rò ó fà á? Torí a ti wà báyìí nísìn láti 2009 ni ń pé 20 ọdún bọ̀ tá a ti wà báyìí. Kí ló fà á tá a fi rójútùú sí tíjọba sì ń bẹ, tá a sì rákìtìyàn tíjọba ń ṣe? A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin wa salatu wa salam ala ashrafil mursalin. Mo kí ẹlò ti púpọ̀ lọ́kọ̀ bá wa sẹ́yìn ní ẹ̀sọ́ lóore. Àmín wa iyyakum. Ọ̀rọ̀ àìsí ààbò lórílẹ̀-èdè wa Náà. ó wé mára wọn púpọ̀, ọlọ́jú púpọ̀. Àfi kí ẹ̀yin fi làákàyè ìyànjú ẹ̀ kó lè bá a máa pé ìbò ilé ti wọ́ wá, ìbò ilé ti wọ́ wá. Tó tẹ̀yìn bá ti mọ ibi tí nǹkan ti wọ́ wá ni ó fi mọ nǹkan tí ó ṣe sí Oye. tó fi lè jẹ́ ó ṣe é ṣe.
tí a bá ní ká wò ó náà ní àárín ara wa gẹ́gẹ́ bíi pé àjọmọ̀ rí tá a wà nínú wàhálà hílàhílo lójoojúmọ́ báyìí kálukú lè máa sọ nǹkan tó bá fẹ́ kálukú lè máa sọ nǹkan tó bá wù kálukú ló sì ní ráàtì àti sọ pé báyìí ni ẹ ṣe báyìí ni ẹ má ṣe ṣùgbọ́n gẹ́gẹ́ bíi pé ibi ìjókòó tá a wà yìí ó ní í ṣe pẹ̀lú ti Islam kí ara ra dá ọ̀rọ̀ wa dún lórí nǹkan tó ní í ṣe pẹ̀lú Islam but sátìlẹ̀ dájúdájú gbogbo nǹkan tí Islam bá wí kalẹ̀ tó bá sọ kalẹ̀ òun náà ní yóò wúlò fọmọ èèyàn ntọ́lọ́mbà wí tọ́pa láṣẹ ntí ó wúlò fọmọ èèyàn nù fọmọ èèyàn bá rìn bòmí yóò já sébùté òfò ni. tó bá rí òun lọ mà so tá a bá mú solution Islam wá kẹ́ni kankan kọ́ mọ́ wò níwèé pé ẹ̀sìn ti Islam náà ń sọ à ń sọ nǹkan tí ó pè ọmọ èèyàn nù tó pé nǹkan tí a tọ́ dá èèyàn tó gbé kalẹ̀ nílànà nù. nílànà nù. so ká wá kí a wá síbẹ̀ bí nǹkan bíi 5-6 ń bẹ tó kóun ní ń fa wàhálà fún wa ní ń fa wàhálà fún wa lórílẹ̀‐èdè yìí náà tó sọ wá sínú hílàhílo táwa náà á gbádùn ara wa mọ́ àwa tá a ní àgbádùn mọ́ àìní tẹ́lẹ̀ náà àìgbádùn ni bẹ́ẹ̀ ni àìgbádùn ẹ̀mí náà tó wọn á kún àwọn tó ní tọ́nà pé àwọn máa gbádùn àwọn náà tó gbádùn ara wọn mọ́ bẹ́ẹ̀ ni so àti da gbogbo ẹ̀rú mọ́ra wọn gẹ́gẹ́ bí nǹkan tí Islam jẹ́ ká mọ̀ òun ni wípé nǹkan méjì kan kọ́ bẹ tó ṣe pé tó bá ti wà nínú àwùjọ kan àwùjọ yìí ò lè nífọ̀kànbalẹ̀ láéláé alákọ̀ọ́kọ́ òun ni dídọ́gbandọ́gba ìṣedéédé àìsábòsí ọ̀kan nù. n ta lè pè ní ìdájọ́ òdodo. náà. ìkejì òun ni kẹ́yìn ó ṣiṣẹ́ pẹ̀lú inú kan ọ̀kọ̀ọ̀kan. inú kan ọ̀kọ̀ọ̀kan. tá a mọ̀ sí honesty and sincerity. kí wọ́n ṣàlàyé ilé ìbò ṣe rí. náà. àlàyé àni wípé ní àwùjọ ní Nàìjíríà gẹ́gẹ́ bí ìlú Ọlọ́run bá kẹ́ wa púpọ̀. alhamdulillah. nǹkan ẹyọ kan ní Nàìjíríà làwọn ìlú míì fi ń ṣe ọrọ̀ ajé tí wọ́n sì ń gbégbé ayé dáadáa. àwa ní lóríṣiríṣi a ní gold ní Nàìjíríà gold làwọn ìlú míì ní. wọn ò sì ní ju gold yẹn lọ orílẹ̀-èdè wọn sì dúró ó túbà ó tùṣẹ́. a ní bó wọn ti ń pè mineral resources diamond gàtà gbogbo ẹ̀ la ní a ní kòkó tó ṣe pé kòkó làwọn lúmi ní wọn ní báwọn lọ àwa lèpo táwa nínú àwọn tó ṣe pé ó ga jù tí wọ́n rí ní epo nílùú lágbàáyé Nàìjíríà jẹ́ kan ṣé wàá yẹ kí ìyà jẹ wá tó báyìí ṣé kí ìyà máa jẹ wá tó báyìí kó a ti bá wà nínú ọmọ Nàìjíríà tí ò ní lè jẹun àárọ̀ tó bá jẹ tọrọ tó bá rí tàárọ̀ jẹ kọ̀ọ̀dà sátì pé yóò rí tọ̀sán jẹ àbítalẹ́ jẹ. lọ́pọ̀ kìbẹ́rù. ẹni tó wá ní onílànìjú ń pọ̀ ẹni tí kò ní kankan rárá. kò sí lẹ́nì kankan tí ó tẹ̀kẹ́ rẹ̀. so kí ni nǹkan kò sí ìpín nǹkan tá a ní dáadáa ẹ̀yin náà wo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ àwọn iṣẹ́ ìjọba èlò ni wọ́n ń gbà. èlò ni wọ́n ń gbà. àwọn ni wọ́n sì ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ tí ń wọlé fún wa. èlò ni wọ́n ń gbà wọ́n máa jáwó díẹ̀ lé wọn lọ́wọ́. abá tún lọ wọn ní ẹ̀tọ́ bá ti pé 60 olùtáyà abọ́táyà kan kò tún sí nǹkan mọ́. bẹ́ẹ̀ni kálukú ẹni tí èyí gba gratitude rẹ̀ tán láti 20 ọdún tó ti fi sẹ́lẹ̀ ń bẹ ọlọ́dún 15 ń bẹ ọlọ́dún 10 ń bẹ tí wọ́n ti ẹ̀ tí tọ́ọ̀tì rárá. ó fẹ́ gba 3 million gratuity mo máa san fún ní 100,000. ọba fi dé alikiyama yanu. ọba tẹ gba 3 million wọ́n kọ́ tó kankan náà o àwọn tó bá tẹ gba 3 million bọ́ọ̀lù lọ́kọ́ fẹ́ nìkan pé ẹ máa fi ṣe kinní kan kọ̀mọ̀rẹ́kọ̀bọ̀ kọ́ ọkọ̀ tó máa kúnra wọn. wọ́n máa fún ọ ní 100,000 50,000 200,000 ọ̀pọ̀ tó yẹn tó fi gbà tán ọmọ rẹ̀ fi jákàrà ní tí kankan ní wúlò fún ọ nílùú nílùú tó ṣe ajá sí wípé the same place làwọn kan ti wá kó billions ọwọ́ tó gbà kan tó ń fi ṣe. bẹ́ẹ̀ni
wọ́n fi kó sọ́wọ́ ọ̀nà ẹ̀tọ́. so gbogbo kiri yìí ń kọ́ òun làwọn èèyàn sọ pé àbòsí ni àṣedọ́gbandọ́gba ni àjòwú àwọn tí wọ́n lówó àníkẹ́yìn mọ́ lówó àṣìṣọ pé kẹ́ ọlọ́run ṣe lówó àmọ́ kó ṣe yí pé ẹni tí ń ṣiṣẹ́ wọ́n ní ẹni tí ń ṣiṣẹ́ wá di ọjọ́ ṣe bí ọ̀lẹ́. oògùn aláàrú ọ̀gbọ́dọ̀ gbẹ. owó yẹn ó kéré ẹ wo lápòjúwe nísìn ẹ wo ìgbà tí wọ́n ní 70,000 naira minimum wage tẹ́lẹ̀ 30,000 ni wọ́n di 40,000. bẹ́ẹ̀ni. sọ pé àbí wọ́n di 70,000 bí pé wọ́n fi 40,000 lékún ilé ìrùn. bẹ́ẹ̀ni. that is level 1 or level 2. ẹni tó wà ní level 14 level 15 ńkọ́. bàtà ìbàdí tó kún tiẹ̀ báyà 10,000. no 40 yóò pọ̀ tẹ́yìn ní 40 nítorí 40 fi kún ti tọ̀ ọ̀hún náà wọ́n fi kún tiẹ̀ náà. so life ò yí padà life ò change fóun ó tún burú sí ni fún because ìnáwó rẹ̀ ìbò wọn ti ń pè rẹ̀ kò ní nǹkan tó ṣe bó wọn ti ń lò. lórí injustice ẹ̀ ń sọ̀rọ̀ lé mo fẹ́ mẹ́ example kan wá àwọn kan bẹ wọ́n wà láwọn ilé iṣẹ́ kan tá a pè ní eyebrow establishment nínú wọn ni CBN wà nínú wọn ni NDIC wà nínú wọn ni NNPC wà nínú wọn làwọn agency oríṣiríṣi wà ǹjẹ́ ẹ mọ̀ pé bí wọ́n ṣe ń gbowó tó ga tó tẹlomi gba 3 million lóṣù 5 million lóṣù iṣẹ́ ò tí ì sọ̀gá pátápátá o ìjọ tí ń bá lọ rìtáámẹ́ǹtì kò ní dóṣù kejì kó tó di kọ́ gba tí jẹ́ gratuity rẹ̀ àti everything yóò gbà papọ̀ ni ńgbà táwọn ọ̀hún rí gbà papọ̀ bí wọ́n ṣe ń gbowó tóun kí ló fa tàwọn tó ń ṣiṣẹ́ ní ministry ní federal àti state àti local government ara injustice ten sọnù tó yẹ pé bíjọba kan bá dé nísìn ẹ máa sọ fún ni pé inú tá a fẹ́ kó o tún ṣe tíjọba rẹ yóò fi yọrí dáadáa ni pé injustice ti ń bẹ níbi ètò remuneration yìí ẹ bá wa tún ṣe ẹ máa bọ́dọ̀ lọ. ilé wọn injustice nù. then ti dishonesty. àìlódodo. náà. òun ni wípé lóòótọ́ a ní ọlọ́pàá a ní sọ́jà a ní àwọn navy a ní àwọn air force àwọn mélòó ni wọ́n nínú wọn ní ṣiṣẹ́ tẹ̀mítẹ̀mí tọkàntọkàn fún orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí owó tí wọ́n ń gbà. ṣé àrí nínú àwọn tẹ́ ń gbàbọ̀dé lọ́dọ̀ àwọn criminals ọ̀rọ̀ nísìn wọ́n ní tí wọ́n fẹ́ ṣe kéde kan ní bank àbá fẹ́ ṣe kéde kan láàrin ìlú wọ́n kọ́ mọ̀ lọ́wọ́ kọ́ lọ́ mọ́ NIN rẹ wá kí lè fẹ́ NIN sí wọ́n ní ó wà fún security ni kidnapper ó wà nínú ogbó àwọn tí wọ́n kidnap àwọn èèyàn wọn wọ́n wà nígboro wọ́n ń pera wọn àwọn tọ̀hún sì ń gbọ́ àwọn eléyìí náà ń gbọ́ so NIN yóò wá wúlò fún yín láti ọbí tí wọ́n wà. wọ́n ti sọ bẹ́ẹ̀ o pé kì í ṣe pé àwọn ọmọ bí wọ́n wà but àwọn ò fẹ́ kó ṣe pé àwọn tí wọ́n jí kó tí wọ́n èso ọlẹ̀ táwọn bá lọ àtáàkì wọn bẹ́ẹ̀ àtẹni ó múyàn àtẹni amúni wọ́n pa àwọn ò sì fẹ́ ràn gbogbo ẹ̀mí ó yẹ ká mọ strategy tí wọ́n fi separate come from the chaff. oye so gbogbo eléyìí ni àmọ̀bẹ tí ń lọ wọ́n àwọ̀ wá sí báǹkì kan ọ̀dà àti bí wọ́n ti pààyàn nu báǹkì kan ni wọ́n ti lọ gbowó bẹ́ẹ̀ni ẹnìkan ni ó lọ kówó fún wọn ẹnìkan ni ó gbó báyìí ni ó lọ kó fún wọn agbọ́gbò mi pé wọ́n ní ọlọ́pàá uniform man ni ó lọ gbé owó yóò lọ gbé fáwọn kidnapper so kò sí kò sí káwọn yẹn wà dé. bẹ́ẹ̀ bá sì lẹ́nu yẹn wọṣọ ọlọ́pàá ni àbọ̀wọṣọ sọ́jà ni ibo ló ti rí i. so gbogbo kí náà wọn ni sẹ́yìn pé olórí orílẹ̀-èdè wa kan gbà kan ó sọ yìí pé Boko Haram wà ní kábínẹ̀tì òun o ẹ sì mú jáde òun wá dà á lè rí ǹjẹ́ kí ló dé òfin bẹ́ẹ̀ ọ̀gá a bá ti sọ̀rọ̀ ká bá plan kalẹ̀ pé bá ṣe mú àwọn èèyàn yìí ni bá ṣe mú àwọn èèyàn yìí ni nígbà tí wàá fi dọ̀lá tá a fi láàlọ́ mú wọn àwọn tọ̀hún náà ti mọ̀ wọ́n ti gbọ́ honesty da nínú iṣẹ́ tá à ń ṣe eléhùn ni ò sí ìlú míì tí ó fi dàbí ẹ̀ pé security wà nínú tiwọn. ok tẹ̀mítẹ̀mí wọn fi ń sin orílẹ̀-èdè torí orílẹ̀-èdè náà ń san ẹ̀tọ́ wọn fún wọn lọ́nà tó yẹ. ní ìsìn ẹnìkan sọ ọjọ́ kan ní tọ́lọ́pàá bá wà lójú ọ̀nà tọ́ bá sọ pé ẹjẹ́ lọ òun níjọ́ lọ wọ́n sá sọ fún wọn wípé àwọn ọ̀rọ̀ bá mẹ́mẹ́ wọn àwọn ọ̀rọ̀ bá nílé mi bọ̀ àwọn ọ̀rọ̀ bá nílé mi bọ̀ yóò palẹ̀ ẹrù ẹ̀ mọ́ ni yóò ti dé olùkú tó ní pé ó dé ìlú tiẹ̀ so kò sí sẹ́ni tí ó sáfàrà lónìí so eléyìí bá wọn. ẹ̀kẹta wọn ní pé kò sífẹ̀ẹ́ láàrin ara wa. Allahu Akbar.
anabi wa muhammad sallallahu alaihi wasallam la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. kò yé kí ni ìtumọ̀ eléyìí o. Ìgbò ọ̀fẹ́ rí yorùbá yorùbá ọ̀fẹ́ rí haúsá haúsá ọ̀fẹ́ rí kí lẹ l'Ànábì wí. Ànábì ní a lè kẹ́nìkan ní pé ẹni tó nígbàgbọ́ ni tí ó fi já sí pé nǹkan tó fẹ́ fún ọmọ ìyá rẹ̀ náà ló fẹ́ fún ara rẹ̀ àbí nǹkan tó fẹ́ fún ara rẹ̀ náà ló fẹ́ fún ọmọ ìyá rẹ̀. ẹ máa sọ̀rọ̀ lọ. níbo la ti kó tó fi di pàṣọ ọ̀fẹ́ rí yorùbá ọ̀fẹ́ rí Ìgbò ọ̀fẹ́ rí haúsá mùsùlùmí ọ̀fẹ́ rí kírísítẹ́nì ọ̀fẹ́ rí. níbo la ti kó tọ́lọ̀ náà ló fi yún kọ́ wa. ṣe inú bábìlì àti kẹlẹ́ òní àbínú Kùránì ló pé ẹ̀dọ́ Ọlọ́run jọ ni gbogbo wa. so gbogbo kìíní wọ̀nyí nǹkan. àfi ká lọ drop ẹ̀ ká wo ọmọnìyàn gẹ́gẹ́ bí ọmọnìyàn ká deal pẹ̀lú èèyàn gẹ́gẹ́ bí ọmọ ìyá ẹni kódà bá aṣọ èdè kan náà kódà bá àjẹ́ lẹ́sìn kan náà. Ànábì Muhammad ẹ̀kọ́ tí Islam kọ́ wa nu. Ànábì Muhammad náà sallallahu alayhi wa sallam. wọ́n ń gbé èkó kan kọjá lọ. náà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. tọ́. Ànábì wa dìde. fókù tó ń gbé lọ. àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ní òkú kẹfẹ́ ni wọ́n máa ń gbé ìwà. ọ̀rẹ́ Ànábì yín bá náà wà ń kọ́. ìkẹ́kẹ́ pa wá pọ̀. ìdí èyàn pa wá pọ̀. ọmọnìyàn ní gbogbo wa àtẹni tó gbà fọ́lọ́ àtẹni tó gbà fọ́lọ́. èyàn pa wá pọ̀. dídìde tó ń dìde òun. irú ẹ̀mí tó wà lára tiẹ̀ náà lọ́wọ́ lára ẹ̀mí tó náà. ó fi yún kọ́ àwọn sàábé lẹ́kọ̀ọ́ àti gbogbo ẹni tó bá rí pé. yóò fi kó gbárùn lẹ́kọ̀ọ́ pé bó ṣe kí bí láti sọ pé ìkẹ́ tí Islam bá wí àti tó bá fẹ́ wá yẹ máa ń bẹ̀ lókù kàkà tó lọ ń wínú. tó o bá ti tẹ̀lé ó ní sòrò. ó ní sòrò so kí Ọlọ́run ní waja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu inna akramakum inda Allahi atqakum. olóhùn dá yín níran Ìgbò ní Haúsá ní Tápà ní Fúlàní ní kíní kan. àtẹni ọgbà ń gbọ́ àtẹni tí ọgbà ń gbọ́. olóhùn dá yín bí wọ́n wá ṣe wù kí wọ́n á gbé kí wọ́n á fa ìyókù rẹ̀ ẹ̀fẹ̀ òun lè pẹ̀lú tó gbà kọ̀. àránṣẹ́ kọ́ ọmọ lọlẹ́ àtàkì aláìgbàgbọ́ kankan kò sí ní sẹ́yìn láàfin ẹni kankan. àti mọ̀ lọ halẹ̀ mẹ́ni kankan. Allahu Akbar. àti mọ̀ lọ bídú sẹ́ni kankan kò sí sọ̀kan tiẹ̀ sọ̀tì ẹ̀ dé okò mẹ́. wáyé tó fi adigun wa sọ àmọ́ lọ́wọ́ jọlọ́wọ́ ló fún ara rẹ̀. Ọlọ́run tó wá sọ yí pé àníṣe tóun bá fẹ́ ni kóun ṣe wà lójú ọ̀nà kan náà kóun ṣe wà ní ìran kan náà kóun bá ṣe bẹ́ẹ̀ àbọ̀kò wù ú bẹ́ẹ̀ ìtò òun gbé kẹyàtọ̀ kẹbọjọra yín káwọn èèyàn yàtọ̀ kéde èèyàn yàtọ̀ kí í ṣe sí yàtọ̀. ẹni tí ó wọ náà ni kó tó rí tí ó fi wá bá inú ẹ̀sìn ti Islam. so lọ́pọ̀ ilé yòó náà dáa láàmú. ẹ ṣe. tá a fi ṣe wàhálà èyí tó wájú pápá ń bá rí rẹ. tàfi níṣòro insecurity. tàfi níṣòro ni pé a mú àwọn tí wọ́n ń ṣe wàhálà yìí. àwọn tí wọ́n ń kó wàhálà bá wa. handle wọn bó ṣe ká handle wọn. bí ibo. ẹ ṣeun Ọlọ́run ní walakum fil qisasi hayatun. níbi kágbẹ̀san lára èèyàn. láìfù mẹ́mẹ́ fún wa. Allahu Akbar níbi kágbẹ̀san lára èèyàn. ìgbé ayé ń bẹ́ẹ̀ fún wa. that means pé ẹni tí ń bá ń pààyàn tọ́wọ́ yín bá ti tẹ̀ ẹ̀ pa. ẹlòmíì ò ní dárò ẹ̀ lásàwò mọ́. ẹ ń sọ fún wa pé inú àṣìṣe tíjọba àpapọ̀ ṣe nípa àwọn kan sọ pé Boko Haram làwọn o àmọ́ àwọn ti túbá àwọn ti sọ̀rẹ́ndà àwọn kan wá mú mọ̀ràn wá pa ṣé wọ́n túbá wọ́n sọ̀rẹ́ndà náà ẹja rìfọ́ọ̀mù wọn ẹja rehabilitate wọn n ti túmọ̀ sí ni pé ká fi hàn wọ́n yí pé aburú tó ń ṣe yìí ọ̀dà ká wá tírèèni wọn bí wọ́n sì jọmọ Nàìjíríà rere ìjọba wa ṣèyún tán àwọn kan wá níjọba tó dà wọ́n sínú àmì padà èyí ń là wá ń béèrè pé ìjọba àpapọ̀ ṣé bẹ́ẹ̀ ni torí ìjọba tó wà lórí àlééfà nísìn ìjọba tí èyí lò ọdún méjì lọ ni àwọn táwọn yìí láti nǹkan bí ọdún mẹ́wàá ní ti ń ṣẹlẹ̀ ẹ́ bọ̀ yìí pé ẹ̀rì fọ́ọ̀mù àwọn oníjàgídíjàgan àwọn tí ń pààyàn tí wọ́n ń sunlé àwọn èèyàn ná tí wọ́n ń lọ jí àwọn èèyàn lóko níbi tí wọ́n ti ń ṣe fámì wípé ẹ̀rì abilitéètì wọn ẹ̀tún wa kó wọn sínú sójà tó bá ṣe pé bẹ́ẹ̀ ni lórí ètò yìí abẹ́ ìjọba àpapọ̀ ẹ ṣe àyẹ̀wò fínífíní gbogbo àwọn tán bá láwọn sọ̀rẹ́ńdà àwọn sì ti túbà àwọn ò ṣe Boko Haram tán ṣe rìfọ́ọ̀mù wọn náà
ẹ̀kọ́ wọn níṣẹ́ tí wọ́n bá máa lọ lè ṣe kì í ṣe nínú mílítírì ni wọ́n tún gbọ́dọ̀ ráyè mọ́ torí gbogbo wàhálà tí ń bá wa nísìn àwọn tí ń gbà wálẹ̀ láwọn sọ́jà tí wọ́n wà lóyà àtọ̀gá àtọmọṣẹ́ ni wọ́n ambush ni wọ́n pa yìí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Major General Mohammed Uba níjọ́ ní ni wọ́n pa information náà làwọn aláburú yìí gbọ́ ni wọ́n fi lọ́ọ́ dènà dé Abu Ali ọmọ Etu Basangiri General Abu Ali ó di ọba Basangiri ní nǹkan bíi 23 years ago ọ̀nà tí wàá mú un náà lọ́ọ̀dọ̀ àmọ́ ó fojú sunkún ọmọ àbá 5-6 years ago ọmọ rẹ̀ Lieutenant Colonel Abu Ali wọ́n ambush òun náà ni wọ́n pa so n tá n fura sí ni pé àwọn tẹ́lẹ̀ rìfọ́ọ̀mù pé wọ́n ó máa ṣe dáadáa wọ́n jọ mọ Nàìjíríà rere àwọn náà wọ́n tún ṣàbúrú nípa pé wọ́n give information fún àwọn ọmọ ìyá wọn bàbá láwọn tó wà nínú igbó yìí náà wọ́n dẹ àwọn tí wọ́n láwọn sọ̀rẹ́ndà yìí pé lọ sọ̀rẹ́ndà kẹ́ wọnú àmì kẹ́ mọ́ wá fún wa ní information lórí tí ń bá ń lọ àlejìyàn so kíjọba ó kó gbogbo àwọn wọ̀nyẹn kú ń bẹ̀. so gbogbo eléyìí ni ó yẹ kí a wá ìkàkàṣe sí nípa wípé àìkí ń fojú kékeré mú ẹ tí máa ń fa wàhálà láàrin inú mi. torí àmọ́ sẹ̀mí ló fò ní. yóò máa sẹ̀mí ló fò ní. Allahu Akbar. so àwọn wọ́n sì ń pe irú nǹkan báwọn ní muharaba nínú Islam nínú òfin Ọlọ́run sọ pé إنما جزاء الذين يحاربون الله ورسوله نعم ويسعون في الأرض فسادا أدي àwọn tí wọ́n gbógun tọ́lọ́hun àwọn tá gbógun tọ́lọ́hun tá gbógun tó jíṣẹ́ rẹ̀ Allahu Akbar tí wọ́n dá wàhálà alẹ́ ويسعون في الأرض فسادا tí wọ́n dá bàjẹ́ dá perpetrate aburú káàkiri kí ló ní kó ṣe wọ́n ayò kọ́tàlú ṣe ní nínú èdè Lárúbáwá gbàgbà pípọ̀ Ọlọ́run ní ẹ pa wá ìtẹ̀tọ́ bá ṣe pé ọba ní ayò kẹtàlú ìtumọ̀ mi ni ó dùn mú wa. ìtumọ̀ mi bu akọ́ra pa wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. La ilaha illallah. àmọ́ ayò kọ́ tàlú tó fi ṣẹ́dá àwọn ṣe máa ṣẹ́dá kan tó lé. nínú Kùránì láti rẹ́ léyìí o. nínú Kùránì lọ́wọ́ àrùn Kùránì lọ́wọ́. ẹ wá kọ́ ìjọba ẹ lò ẹ wá ń retí pé ẹ rí ààbọ̀ ẹ rí solution sí wàhálà sùnmọ̀mí gbígbé ẹ lè rí solution. because ẹ tẹ̀lé lánàá tí tọ́lọ̀ gbé kalẹ̀ tọ àwọn kan fún wa sọ wọn ní gbogbo wàhálà tí ń bá wa yìí àwọn olóṣèlú ní ń dá alẹ̀ fún wa pé àwọn tí wọn ò fẹ́ kíjọba tó wà lórí àlééfà yìí kán láṣẹ yọrí àwọn ni wọ́n kó wàhálà àti security bá wa ṣé bẹ́ẹ̀ náà ilé ìwọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ní Nàìjíríà kí ọmọ dàrú lásìkò àwọn kan gẹ́gẹ́ bíi pé ó ń prepare gan fáwọn ni bí wọ́n bá tẹ̀ máa dàrú inú wọn mọ dùn sí pé ń dàrú wọn à sì ní ṣiṣẹ́ tọ káwọn ó lè bá àjẹ kó dáa kọ́mọ bàjẹ́ sọ ní ọmọ dùn máa wọn eléyìí bẹ alẹ́ mọ olóṣèlú kan pé olóṣèlú báyìí ṣe báyìí o àmọ́ sátínlé ọdún olóṣèlú tó wà ní opposition ni wọ́n mọ̀ dùn pé kọ́mọ dàrú ń sọ. ẹ wá wò àwọn èèyàn ní ìwà àjẹbánu okùn tó fa insecurity tó bá wà òun náà ni. láìláì ibẹ̀ ní basis. ọgọ́n gadi bẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀ náà nù. sáwa bá ìwà àjẹbánu abájagun báyìí. n bá ṣe bájagun. a kàn kó agbé EFCC àti ICPC kalẹ̀ òfin tí wọ́n lò kò gbọ́dọ̀ yàtọ̀ sí ń tẹ́ gbé kalẹ̀ lófin inú òfin tíjọba wa gbé kalẹ̀ ni pé ṣéyẹn jíwó ìjọba náà tó bá lóun rédíò àti ṣe play bargaining pé àwọn ò jíròrò lérí tóun ọba dá padà ó wà ní òfin tá à ń lò nísìnyí wọ́n wá ń dá ìdá 30 nínú 100 wọ́n ń dá padà. olóòtú sẹ́yìn wà ní àwọn tó ń ṣòfin ni. òfin tí àwọn EFCC lò. àwọn àwo ṣe ẹ pé àwọn tí wọ́n wà ní National Assembly ẹ̀yin wà nù wọn ni. yìí sí mẹ́. ara àwọn tí wọ́n ń gbẹ̀ nǹkan náà lọ́wọ́ àbẹ̀ náà ṣerú òfin òun náà. ok òfin tí ó mú wọn tí ò ní dà wọ́n lókù wọn láàmú. ok òfin tí ò ní dà wọ́n lókù wọn láàmú. fúnra wọn wọn ò ṣe fáwọn aráàlú. ẹ wo sẹ́lẹ̀ tẹ́yìn gbà náà. ẹ wo sẹ́lẹ̀ tẹ́yìn tó wà mẹ́wọ̀n gbà. ara injustice ni o. àwọn náà ni wọ́n gbé ẹ̀dàgbọ̀n yẹn ṣe máa ń mú owó fún ara rẹ̀. ẹ ṣe púpọ̀ ẹ̀yin olùtẹ́tí sí wa tẹ́ ń gbọ́ wa a ti rí ìdíntì ń fa wàhálà ètò ààbò àfi ká wá pọkàn wa lófo láwa tá à ń ṣèjọba ìpè àrẹ́dẹ́ àti lè wá solution
inú ọ̀nà solution ni pé ká wá gbo dẹ́kun fún wa ìjẹkújẹ ẹ̀ ń wápò ẹ̀rípò ẹ̀ sì ń gbowó tó sí kọ́dà tó ju ètò ẹ̀kẹ́ ẹ̀ máa gbà lọ kí lẹ́yìn kókù kẹ́ẹ̀sì ìjọba rere fún wa àwọn èèyàn kíyèsí pé inú constitution wa Nàìjíríà ipe òfin tí ń bẹ ń bẹ pé plea bargaining fẹ́ni tó bá jí owó ìjọba ó ti fàyè lẹ̀ pé káwọn èèyàn máa jí owó ìjọba lọ torí pé kíni ẹ̀ẹ́jọ jókòó lẹ́ ṣàṣàrò pé ṣé wọ́n ní mo jí 100 million ipá mi ò kájú kí n dá 25 àbí 30 padà lọ ìjọba ó sì pé ńgbò ó ti ṣe plea bargaining máa lọ a fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yin tẹ́ wà ní National Assembly àti senator àti House of Rep constitution tẹ́lẹ̀ fẹ́ tún ṣe nísìn ẹ yọ plea bargaining kó mẹ́ tẹ́ ẹ bá yọ kó ajá sí pé ẹ̀yin lẹ fẹ́ kí ìwà ìgbésùnmọ̀mí àti corruption ẹ̀yin lẹ fẹ́ kó parẹ́ ní Nàìjíríà torí bí nǹkan òun bá ti ń lọ ẹni tí ń jalè ọmọ jalè lọ ni pé wọn ò kúkú ní yọjú ìdá mẹ́ta náà lọ ìdá méje yòókù èmi mo ní fúnra mi náà lọ́jà ní àwọn tó jí billions ẹ dákọ̀ wọn ilé kálukú wọn ni wọ́n wà níjọ́ àkọ́kọ́ tí wọ́n ti àpẹ́ àǹkọ́ tí wọ́n ti gba béèlì wọn plea bargaining wọ́n ń ṣe lọ́wọ́ pẹ̀lú àwọn EFCC àti ICPC níbi wọ́n bá a já sí náà ni wọ́n tó fìyà jẹ wọ́n ṣé n tó fi Ọlọ́run wí nù báwọn èèyàn bá jarú olè ní China wọ́n pa ni ní Venezuela wọ́n pa ni torí owó tó gbéhùn ńlọ́fà tí yà fi ń jẹ ọmọ Nàìjíríà débi tó ń jẹ làwọn kan fi ń kú pẹ̀lú ààrẹ tí ò lè pààyàn àwọn tí ò ní Islam ni wọ́n sì ń lo òfin Islam àwa tá a wá ní Islam àwa fọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mú mùsùlùmí inú yín ẹlẹ́sìn Kristi inú yín ẹ lọ yọ plea bargaining kò ní nínú constitution tẹ́ bá fẹ́ kí Nàìjíríà ó dáa àwọn nǹkan míì tí tó ń fa ìwà àgbésùnmọ̀mí àti ìwà tí ìlú fi ń dàrú gbogbo ẹ̀ náà láti kà fún yín Ọlọ́run ṣamọ̀nà yín àìwí ò sí àìgbọ́bùṣe o tagbọ́mọ́gbà ló kù Ọlọ́run ọba tó Nàìjíríà sí Professor adúpẹ́ púpọ̀ fún yín Ọlọ́run kó bá a san yín lẹ́san olóore Ọlọ́run sì járí yín pẹ́ ọlá la ilaha illallah ọlá subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin amin. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.